níbi tí a ti dánu dúró nínú apá kìíní ìtàn yẹn ni pé àwọn aláṣẹ nínú ẹgbẹ́ òṣèlú Action Group wọ́n ti pinnu láti pé kí olóyè Ládòkè Akíntọ́lá ó lọ kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí premier fún ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Lẹ́yìn tí wọ́n pàṣẹ nínú ìpàdé tó wáyé nígbà náà, òní oníkálukú túká nínú ìpàdé. Ṣùgbọ́n kí wọ́n tó túká, àwọn tó jẹ́ igun ti olóyè Samuel Ládòkè Akíntọ́lá, àwọn náà fọnmú wípé kò sí tọ́jọ́ o, wípé olóyè Samuel Ládòkè Akíntọ́lá kò níbì kankan lọ. Kí wá ló padà ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n kúrò nípàdé yìí níbi tí àdídánu dúró nínú apá kìíní nìyẹn. Ẹ wá farabalẹ̀ ká tẹ̀síwájú nínú apá kejì ìtàn ọ̀hún. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Lẹ́yìn tí ìpàdé tí wọ́n ti pinnu kí Akíntọ́lá lọ kọ̀wé fipò sílẹ̀ wáyé, àwọn àgbààgbà ẹgbẹ́ wọ́n ń retí kí olóyè Akíntọ́lá kí ó lọ sí bí wọ́n ṣe wí, kó lọ fi ìwé sílẹ̀ pé òun ò ṣe premier mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe pa láṣẹ. Kàkà kí Akíntọ́lá kọ lẹ́tà wípé òun ò ṣe mọ́, orin àti kí òjèbolóòṣà lọ́wọ́ ni bàbá ń kọ, ó kù bàbá ẹni tí yóò bọ̀. Olóyè Akíntọ́lá pe ìpàdé oníròyìn láti kéde wípé òun sì wà ní orí àga gẹ́gẹ́ bí premier. Lẹ́yìn ìpàdé oníròyìn tí ó pè láti sọ fáyé pé òun sì wà gẹ́gẹ́ bí premier ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà, ó tún kọ lẹ́tà sí kábíyèsí Ọọ̀ni Ilẹ̀ Ifẹ̀ Ọba Adesoji Adérẹ̀mí tó tún jẹ́ gómìnà ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà nígbà náà. Akíntọ́lá kọ lẹ́tà sí gómìnà wípé kí gómìnà ó tú ìgbìmọ̀ ilé asòfin ká, ìyẹn ìgbìmọ̀ ilé asòfin ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà ká nígbà náà, torí pé gómìnà ló láṣẹ láti tú ọmọ ilé ìgbìmọ̀ asòfin ká nígbà tá à ń sọ yẹn. Akíntọ́lá tún kọ lẹ́tà míì sí olórí ilé ìgbìmọ̀ asòfin wípé kí ó pe ìpàdé pàjáwìrì láàrin àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin. Ọ̀rọ̀ lẹ́tà méjèèjì tí premier kọ ló sọ sí gómìnà àti olórí ilé ìgbìmọ̀ asòfin lẹ́nu. Ìbéèrè tí gómìnà àti olórí ilé ìgbìmọ̀ asòfin ń bira wọn ni wípé báwo ni a ṣe tú ilé ìgbìmọ̀ asòfin ká tí a tún máa pe ìpàdé pàjáwìrì. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá kan ló ní ó pẹ́ láyé ojú rẹ̀ ò ní ríbi, wọ́n ní ọ̀kan ni èèyàn fara mọ́. Bí ọ̀rọ̀ lẹ́tà tí premier kọ ó ṣe lu sí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ létí ni Awólọ́wọ̀ náà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ alágbára. Ṣé ẹ gbàgbé wípé agbẹjọ́rò ni olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá. Àwọn méjèèjì jọ mọ tinú tòde ti fún tẹ̀dọ̀ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ni. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún mọ àpàdé àlùdé òfin ti ilẹ̀ Gẹ̀ẹ́sì, ìyẹn common law, tó fi mọ́ ti commonwealth gan pàápàá. Ṣùgbọ́n kò sí bí ọ̀bẹ ṣe máa mú tó lè gbẹ́ èkùdí ara rẹ̀. Awólọ́wọ̀ bẹ ògbónágbòǹgbò tí dátọ́ lẹ́nu ọ̀gbìn agbẹjọ́rò méjì ó bẹ̀ wọ́n lọ́wẹ̀, ìyẹn olóyè Rotimi Williams àti Mr. S.O. Ìgbòdàrọ̀ tí ó jẹ́ agbẹjọ́rò àgbà fún ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀ Nàìjíríà nígbà náà. Àwọn agbẹjọ́rò méjèèjì yìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò sí àwọn ìwé òfin lóríṣiríṣi láti kojú iṣẹ́ takuntakun tó wà níwájú wọn. Lẹ́yìn tí wọ́n ṣe àkójọpọ̀ àwọn ìwé òfin àti àlàyé tí wọ́n fi yẹ àga mọ́ premier nídìí, wọ́n ṣe ìwé tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n fẹ́ fi yọ olóyè Akíntọ́lá. Wọ́n gbé ìwé tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin
tí wọ́n fẹ́ kí olóyè Akíntọ́lá ó fipò sílẹ̀ gẹ́gẹ́ bí premier, wọ́n gbéwèé náà jáde tí àwọn igun ti Awólọ́wọ̀ nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin tí wọ́n sì bu ọwọ́ lu ìwé náà. Àpapọ̀ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin tí ó buwọ́ lu ìwé ìyọninípò yẹn wọ́n jẹ́ mẹ́rìndínláàádọ́rin, ìyẹn 66. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fi ìwé náà ṣọwọ́ sí gómìnà, ìyẹn Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, Ọba Adesoji Aderemi Adeníkáwò. Nígbà tí ìwé tẹ gómìnà lọ́wọ́, ó yẹ ìwé wò. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí ìwé tẹ gómìnà lọ́wọ́? Ṣé gómìnà pàṣẹ kí olóyè Akíntọ́lá kúrò lórí àga gẹ́gẹ́ bí premier ni, àbí kí ni nǹkan tí gómìnà ṣe? Ìgbésẹ̀ wo ni àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin yòókù, ìgbésẹ̀ wo ni wọ́n gbé lórí ìwé tí wọ́n gbé jáde yìí? Kí n tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti bá wa ṣíà fídíò yìí, kí ẹ sì bá wa láìkì fídíò yìí gan. Ẹ bá wa pín káàkiri àwọn social media platform yín kí ó lè rìn káàkiri àgbáláyé, ó lè débi tó yẹ kó dé. Ibi ẹ ṣe ń bá wa ṣíà rẹ̀ yẹn, bí ẹ ṣe ń bá wa pín káàkiri yẹn, òní ń fún wa ní ìwúrí àti agbára láti lè máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe láti máa mú àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà sẹ́yìn láti máa mú wá fún yín, kó lè jẹ́ bí ìrántí, kó sì lè máa jẹ́ bí ọ̀nà àbáyọ sí ìṣòro tó bá ń kojú wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá jẹ́ kí á tẹ̀síwájú. Gómìnà gba lẹ́tà lóòótọ́, ó sì ṣàkíyèsí wípé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin mẹ́rìndínláàádọ́rin, ìyẹn 66, ti fọwọ́ sí kí wọ́n yọ olóyè Ládòkè Akíntọ́lá kúrò lórí àga nínú àpapọ̀ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin méjìléláàádọ́fà, ìyẹn 112 members. Kò sí nǹkan tí gómìnà fẹ́ ṣe mọ́ ju kó buwọ́ lu ìwé ìyọnikúrò lórí àga lọ. Lọ́gán náà ni gómìnà Ọba Adesoji Aderemi ti pàṣẹ kí wọ́n lọ fún olóyè Akíntọ́lá ní ìwé kúrò lórí àga. Inú ọ́fíìsì rẹ̀ gẹ́gẹ́ bí premier ni olóyè Ládòkè Akíntọ́lá wà tí ìwé fi tẹ̀ lọ́wọ́. Lójú ẹsẹ̀ tí ìwé tẹ olóyè Akíntọ́lá lọ́wọ́ ló ti sáré pe ìpàdé oníròyìn láti kéde fáyé wípé òun sì wà lórí àga o gẹ́gẹ́ bí premier fún ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Akíntọ́lá bá tún sáré lọ ké bá ẹni tó jẹ́ prime minister nígbà náà, ìyẹn Sir Abubakar Tafawa Balewa. Ó bẹ prime minister pé kí ó bá òun wá gbogbo ọ̀nà láti lé gómìnà kúrò lórí àga, ìyẹn Ọba Adesoji Aderemi Adeníkáwò tó tún jẹ́ kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ìgbésẹ̀ kẹta tí olóyè Akíntọ́lá tún gbé ni wípé ó tún bẹ ilé ẹjọ́ láti dá gómìnà lọ́wọ́ kọ́ lórí yíyọ kúrò ní ipò gẹ́gẹ́ bí premier. Ọ̀rọ̀ Yorùbá kan ló ní bí a ṣe gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́n nílé àlè. Àwọn igun ti Awólọ́wọ̀, àwọn náà ò sùn, wọn ò dúró, wọn ò sì wòran. Lọ́gán tí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ti gbọ́ wípé ìwé ti tẹ Akíntọ́lá lọ́wọ́, wọ́n ti yára yan ọ̀kan nínú àwọn mínísítà Akíntọ́lá láti rọ́pò Akíntọ́lá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ kúrò lórí àga gẹ́gẹ́ bí premier. Kíá ni wọ́n ti yan Alhaji Dauda Sóróyè Ìṣọ̀lá Adégbénró láti bọ́ sórí àga gẹ́gẹ́ bí premier tuntun. Lójú ẹsẹ̀ náà ni gómìnà ti búra fún Alhaji Adégbénró gẹ́gẹ́ bí premier tuntun fún ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Ọ̀rọ̀ bá di wípé premier méjì ló ń pàṣẹ. Lásìkò tí kọmíṣánná ọlọ́pàá tó fẹ́ pàṣẹ fún àwọn ọmọ rẹ̀ láti kúrò lẹ́yìn olóyè Ládòkè Akíntọ́lá ni ó gba ìwé àṣẹ láti ìjọba òkè wípé kò gbọ́dọ̀ lé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà lẹ́yìn Akíntọ́lá kúrò, kò sì gbọ́dọ̀ fún Alhaji Adégbénró ní ẹ̀ṣọ́ aláàbò kankan.
ẹ wò ó ẹ̀yin rẹ̀ mi rèé ọ̀rọ̀ yìí padà délé ẹjọ́ ó padà délé ẹjọ́ Western Region High Court tó wà ní ìlú Ìbàdàn kí wá ní wọ́n ṣẹlẹ̀ nínú ìgbẹ́jọ́ kí ni àbáyọrí sí ìgbẹ́jọ́ yẹn kí ló padà ṣẹlẹ̀ sí kábíyèsí ọba Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adesoji Aderemi Adenikawo ṣé ẹni tó jẹ́ prime minister ìyẹn Sa Abubakar Tafawa Balewa ṣé ó padà pàṣẹ kí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tó jẹ́ gómìnà nígbà náà wípé kó fi ipò sílẹ̀ ṣé kábíyèsí padà fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀ Nàìjíríà nígbà náà kí ni ó padà ṣẹlẹ̀ láàrin olóyè Samuel Ládòkè Akíntọ́lá àti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ báwo ni olóyè Samuel Ládòkè Akíntọ́lá bó ṣe padà di premier fún ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀ Nàìjíríà padà nínú apá kẹta ìtàn yìí láti máa tẹ̀síwájú lágbára Ọlọ́run láti Èdùmàrè ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láti Èdùmàrè ẹ má wàá gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell ìyẹn àgbòrán mi létí kẹ́ ẹ lè máa mọ̀ lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí bákan náà ẹ má gbàgbé láti bá ní share fídíò yìí ìyẹn ni pé ẹ bá ní pín káàkiri àwọn social media platform yín ó lè bá rìn káàkiri àgbáńlá ayé ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rẹ́ yìí.